ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ kú òru, ẹ kú rọ̀lẹ́, ẹ kú dédé àkókò ìgbòho tí ẹ bá ti ń gbọ́ wa. Oríyọmí mzat lórúkọ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn FIB. Mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn SIB látòrí OC ti Ìbàdàn títí dórí ọ́fíìsà tó wá gbé mi gangan. Àǹtí ṣe ń dákọ yín, wọ́n jẹ́ ń dákọ yín. Ọ̀rẹ́ mi ọkùnrin tẹ́jọ wá ṣe ń dákọ yín, wọ́n jẹ́ ń dákọ rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun. Ọ́fíìsà tí mo dé sí lọ́wọ́ l'Àbújá, ẹ ṣeun o. From Ìbàdàn to Abuja, wọ́n treat mi dáadáa, wọn ò ṣàbúrú fún mi. FIB, thank you. Ẹ ṣé o. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ wà Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà lókè òkun. Ẹ̀yin tí ẹ ṣe show oríṣiríṣi nítorí mi. Ẹ̀yin tẹ́ repost àwọn tí àwọn boys mi post nípa mi. Ẹ̀yin tí ẹ ń sọ ní àsọ àtẹnudẹ́nu. Ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ ń discuss mi lọ́jà, ẹ̀yin tẹ́ ń discuss mi nílé iṣẹ́ yín. Ẹ ṣé, mo dúpẹ́. Ẹ̀yin tẹ́ protest káàkiri torí pé ẹ̀rí mi, ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin tẹ́ organize protest l'Abuja tó jẹ́ pé mo ṣe ń jáde ni mo ń sáré pè yín pé wọ́n ti release mi. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin tẹ́ organize protest l'Èkó tí mo wà ní Ìbàdàn, ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin tẹ́ organize protest l'Ogun State, ẹ ṣé mo dúpẹ́. Pàápàá jùlọ ẹ̀yin ti Ìbàdàn, ẹ dé Tribune, ẹ dé business, ẹ dé NTA, ẹ tún lọ sí secretariat, ẹ wá lọ sí police headquarters l'Ọ̀yọ́ State. Ẹ ṣé mo dúpẹ́. Now I see the reason why I have to remain unshakable. Now I see the reason why I have to remain uncompromised. Now I see the reason why I have to be focused and remain loyal to what I believe in. Justice. Update on Timothy's matter. Lẹ́yìn tí wọ́n gbé Oríyọmí, kí ló kù, kí ló tún ṣẹlẹ̀? Ẹ̀rù ti ń bo Oríyọmí. Oríyọmí ò ṣe mọ́. Ẹ jẹ́ advice ẹ̀. Wàhálà ẹ̀ pọ̀ jù. Wọ́n ti ń bú wa. Kí ló ṣẹlẹ̀? Tí n bá sọ ẹ̀yìn mú náà ni. Má jẹ́ ń sọ, wọ́n ti sọ, wọ́n sọ níta. A dúpẹ́ f'Ọlọ́run. Ẹ ṣé. Kí ni mo ṣe gan? Wọ́n ní àwọn ọlọ́pàá láwọn pè mí, mi ò dá wọn lóhùn. Mo dá wọn lóhùn náà. Ọ̀rọ̀ tí PPRO sọ ló kàn jọ mí lójú. Nítorí ẹ̀kẹ́ ẹ̀kọ́ sà ni pé ẹnìkan ló kọ petition o. Bẹ́ẹ̀ bá lè fowó padé doyin sí ẹ̀kan ló sọ pé èèyàn kan ló kọ petition tá a fi gbé Oríyọmí o. Wọ́n ṣe pé bóyá ẹ pè mí, mi ò dáhùn náà. Ẹ ṣe máa pè mí tí mi ní dáhùn. Báwo mo ṣe fẹ́ free? Tọ́lọ́pàá bá pè mí tí mi ò dáhùn. I'm a free man now. Ìgbà tí bá yanjú ọ̀rọ̀ tẹ́ pè mí fún títán, mi ò sọ̀daràn. Ọmọ ìlú yìí ni mí, mi ò jalè, mi ò pààyàn, mi ò ìfàdíyà, mi ò ṣe tí ò dáa, mo ní bẹ̀rù Ọlọ́run pẹ̀lú tí mò ń ṣe. Mo dẹ̀ bẹ̀rù òfin orílẹ̀-èdè Nàìjíríà. Why will I be running away from police invitation? Ọjọ́ tán mú invitation card wá. 7 p.m. ni mo gba invitation card. Invitation letter, not card. 7 p.m. Àwọn tó mú wá wọn ti dé látàárọ̀. They were not opportune to see me. They have to wait because they want to make sure that the letter is delivered to me directly. Kálukú ló ní òfin iléeṣẹ́. Àwọn ọmọọṣẹ́ mi ní they cannot come to my office unless they collect the letter. And you say you will not leave the letter until you see me. Ẹ tó fún mi letter gan, ẹ̀rí ló fi fún mi. Ìgbà tó dẹ̀ fún mi letter mo gbà á. Mo ní okay, kí ni mo ṣe? Ó ní wọ́n rán òun ni o. Ìpẹ́ ẹ̀rẹ́ ọlọ́pàá lòun. Nígbà máa dọ́dọ̀ àwọn ọ̀gá àwọn, ìmọ̀ tí wọ́n pè ń fún. Mo dọ́dọ̀ àwọn ọ̀gá ẹ̀, wọ́n ṣe dáadáa pẹ̀lú mi. Wọ́n gbé petition síwájú mi. Wọ́n ní ìgbà tó ti pè mí, èmi tí gbogbo ẹ̀ mú ní ọ̀rọ̀ Adédoyin ló máa jẹ́. Ìgbà tí mo dẹ̀ débẹ̀ wọ́n ní Adédoyin ló kọ lẹ́tà pé káwọn pè mí o, pé mo ṣe tí ò dáa o, kíní kan o, èmi o, mo búlì òun o lórí social media o, èmi o, èmi ran ọlọ́pàá lọ́wọ́
láti ṣiṣẹ́ wọn o àbó ní èmi ń disturb ọlọ́pàá láti ṣiṣẹ́ wọn o nípa investigation o èmi sọ pé kinní kan fine látọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ show mi kọ́ jáde in the affirm ẹ̀ pé Adédoyin ń ló pa Timothy ẹni tó pa Timothy la fẹ́ kí wọ́n mú gbogbo àwọn tó involve la fẹ́ kí wọ́n dì pẹ̀lú adẹ̀ ń dárúkọ hòtẹ́ẹ̀lì ẹni tó kú sí ọ̀dà sí hòtẹ́ẹ̀lì Oríyọmí ló kú sí ni ọ̀dà ọmọ tó sá lọ tí wọn ò rí sọ́mọ Oríyọmí ni ní ìsìn ọlọ́pàá lè wá mú Oríyọmí o ṣé ọlọ́pàá wàrà yìí mi ọmọ Adédoyin lọ ni tó bá ti sápò Nàìjíríà ẹ communicate Interpol náà àbí Interpol lẹ fi gbé Kánú àbí Interpol kọ́ lẹ fi mú Ìgbòho ní Benin Republic ni ó náà ti dáná náà ẹ communicate Interpol ẹ jẹ́ kí Interpol bá wa mú wá tó bá mú wá bóyá ó tiẹ̀ máa exonerate gbogbo àwọn tẹ́ níwọ̀n mọ́wọ́ tí wọ́n mẹsẹ̀ tẹ́ wà ń bẹ̀ gan ẹ declare wanted ẹ ràn wá lọ́wọ́ ẹ jẹ́ kí Interpol mú wá náà àbí so àwa kàn ń sọ àwọn nǹkan kan tí ẹ lè ronú sí tó lè jẹ́ kí iṣẹ́ ọlọ́pàá ó yá la fi ń sọ nígbà tó sì jẹ́ pé àwọn ọlọ́pàá fẹ́ ṣiṣẹ́ lóòótọ́ wọn ò rẹ́dí láti ṣòjóró ìnà ọlọ́pàá ò ṣe bínú pé a ṣe ràn wọ́n lọ́wọ́ ewu wá ní Adédoyin tó tún bá ọlọ́pàá petition lọ́ọ̀yà Adédoyin kọ́ lọ́ọ̀yà Adédoyin tó tún bá ọlọ́pàá petition mi tí ẹ tọ́kàn ọlọ́sọ ò ní sọtọ ọlọ́pàá because ọlọ́pàá bá ní mọ́ sọ̀rọ̀ mọ́ ń parẹ̀ pé àwọn ṣiṣẹ́ àwọn lọ fine but in the law òfin iṣẹ́ mi which is broadcasting I am entitled to talk on any matter until the matter gets to the court. Once the matter gets to the court, I am not even restricted from talking on the matter, but what I have to do is just to report. It's just to report. Mo lè comment kó tó di pé matter dé court. Ọmọ Nàìjíríà ni mí. Mo lè sọ tí mo rí, mo lè sọ tí mo gbọ́ gẹ́gẹ́ bí oníròyìn. I can comment before the matter gets to the court. But once the matter is in the court, I cannot comment, but I can report. Mo lè lọ court kí n sọ pé nílé ẹjọ́ lónìí o, níta gbọ́ nìyí o, nílé ẹjọ́ lónìí o, ìkan nínú àwọn èèyàn tí ń bá ẹni tó ní hòtẹ́ẹ̀lì eating honor tí ń bá ṣiṣẹ́ Adédoyin ó sọ pé bàbá travel out o bàbá wà l'Àbújá o bàbá ò sí Nàìjíríà o nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ o a lè sọ nígbà pé tó ṣẹlẹ̀ kóòtù la sọ nígbà tẹ́lẹ̀ omi sì tún dé tó ní o bàbá wà ń bẹ̀ o bàbá mọ̀ gba fóònù lọ́wọ́ àwọn bàbá mọ̀ ní tó wọ́n sọ fọ́lọ́pàá ní bàbá mọ̀ ní kinní kan àwọn mọ̀ bàbá mọ̀ yẹ kinní wo bàbá mọ̀ ní káwọn ó dìlítì tó wà ní orí fóònù àwọn bàbá lọ́mọ̀ ní ká sọ pé lágbájá ọlọ́jì sóòtẹ́ẹ̀lì wa ṣé bí n tó sọ ní kóòtù ni we can report that. Besides, am I the only one reporting this matter? Is it because I am fond of insisting that the truth must be prevailed? We need to ask this question. I insisted. Èmi Oríyọmí mzat. Èmi ò ní dákẹ́ títí tí òdodo fi fojú hàn lórí ọ̀rọ̀ ẹni tó pa Timothy. Ìní dákẹ́. Tó bá sì jẹ́ pé ẹnìkan ló sọ fún yín pé keep Oríyọmí mzat issue. You cannot block me again. Sorry. Èèyàn mélòó làwọn èèyàn fẹ́ pa? Láti ojú news. Táyé bá jẹ́wọ́ wọlé mọ̀mọ́ hàn. Táyé bá jẹ ojú ayé tọ́jú ojú yó. Sáyé ò tún mú mi sí ni. Ẹ bọ́ sí orí Facebook mi. Ẹ lọ blog, ẹ lọ hack Facebook mi. Ẹ lọ sponsor àwọn hacker from Australia and Russia, Malaysia. More than 250 IP at the same time. 500 people on the system. See, I don't see Facebook orílẹ̀-èdè kan lè fẹ́ bring down. Tẹ́ bá fẹ́ bring orílẹ̀-èdè kan get down. Ẹ gbọ́dọ̀ ṣe wàhálà tó yẹn now. YouTube mi, ẹ remove ẹ dànù. Gbogbo followers, you destroyed everything. Some people said I'm doing it because I want to get money
from the YouTube, from this and that. I never collected a penny on this matter. Láti jọ́ tí mo ti bẹ̀rẹ̀. Me, I don't do it. Èmi ò mọ̀ pé wọ́n máa ń gbowó ń bẹ̀. Láti jọ́ tí mo ti bẹ̀rẹ̀. Ìgbà £1 lórí YouTube lórí ọ̀rọ̀ Timothy. Ẹ̀dẹ̀ lọ bí family wọn léèrè. All the money you collect, you contributed for them has been handed over. Mo ti fún wọn lówó wọn. Fún Tenny ká fi ṣe. It is not my money. I am doing what I'm supposed to do. This is me, not for anything. Anything àìfàìmọ̀ rí mú ni lọ́tà. Àìfàìmọ̀ rí mú ni lọ́tà. Mi ò mọ̀ ẹni kankan rí nínú gbogbo àwọn tí ọ̀rọ̀ ẹni tó lò tẹ́lẹ̀ mi mọ̀ rí. Adédoyin mi mọ̀ rí. Àwọn ọmọ tó ń ṣiṣẹ́ bẹ̀ mi mọ̀ wọ́n rí. Ẹni mánéjà tí wọ́n ní wọ́n bá ó ń gbé fóònù Timothy lọ́nà ìlú kan. Lọ́nà Èjìgbò. Ìmọ̀ rí. Nígbà tí wọ́n ní company dàrú ni o. Nígbà wọ́n ní company dàrú ní ọpọlọ CCTV àwọn tún lè ṣẹ̀ṣẹ̀ àwọn fi yọ́kù ń bẹ̀. Nígbà tí ọmọ sì débẹ̀ tó ní òun dẹ́jọ́ kejì ló wọ̀n bá CCTV mọ́ pé kí ló ṣẹlẹ̀ lẹ́ni management decision ni ṣé ilé ẹjọ́ lọ́sà sọ as report. Bí mo ṣe report BBC report. Bí mo ṣe report àwọn televisions wa wọ́n report. Go and check my report. I will tell you what is happening in the court. I will report for iṣẹ́ tá a gbà nìyẹn. Òwe dówó lọ́rùn, let me be. Oriyomi mzat ni mí, let me be. Adedoyin, this same Adedoyin, I wonder, I don't understand. Nínú àwọn ọlọ́pàá àti court ìmì tó lágbára jù báyìí, I need to ask. This same matter, Adedoyin ti sue mi sí court. Ọ̀ṣun State High Court 3 nílé Ifẹ̀. A lọ síbẹ̀, a dẹ̀ ṣẹjọ́ pẹ̀lú ẹ̀. Mo dẹ̀ jàre, ó dẹ̀ jẹ̀bi, wọ́n dẹ̀ tún ní kó fún mi lówó. Lọ́yà rẹ̀ dẹ̀ ń kúnlẹ̀, ó ń bẹ lọ́yà mi lọ́jọ́ yẹn. Wípé torí pé wọ́n ní kéèsì yẹn kò yẹ káwọn ṣe lóòótọ́, wọ́n ṣe táwọn bá dé chamber, òun lòun ọ̀sánwó. Òun lòun pè kó sanwó yẹn. Mo dẹ̀ sọ fún lọ́yà mi pé we are not doing it because of money. Let them go to hell. Asa ti gba justice, fine, come with the judgment. The same matter yẹn. Mo ọlọ́pàá tún invite me sí fún interrogation. Now, I want to ask you, sir, ma, tọ́lọ́pàá bá parí interrogation wọn, where would they revert the matters to court again? Àbí? Ṣé bí court lọ́lọ́pàá ò ní okay o, ọ̀rọ̀ báyìí o, ẹ wá máa lọ court o. Àbàtúndé ní ẹjọ́ Gamboro. Àtúntìdé o, kìí ṣẹjọ́ ọjọ́ òní, ẹ má gbàgbé o. Ìtí ó jẹ́ káwọn èèyàn mímọ́ sáré káàkiri the other time, wọ́n lè sáré káàkiri o. Ní tó jẹ́ kí ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ kan ẹ̀yin ọlọ́pàá ẹ lè gbọ́ o FBI àbí FIB ẹ má bínú o táyì bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan ẹ lè gbọ́ o reason tẹ́ fi ń gbọ́ ni o lọ́jọ́ tá a wá sí Àbújá nígbà tí wọ́n arraign Adédoyin àtàwọn tó kù l'Àbújá àbúrò Adédoyin tó ń bá Gbadé jà ó ń sọ lọ́jọ́ yẹn pé àwọn làwọn l'Àbújá kò sí tí ò lè ṣẹlẹ̀ tó bá tó bẹ́ẹ̀ kó sun Àbújá dọ̀la. I was there. It was not a reported speech to me. I heard him. Ó sọ lójú mi. Ìgbà náà wọ́n gbọ́gbọ́ ń gbé mi lọ Àbújá wọn bá máa jó àbí Àbújá tẹ́ làwọn ni àwọn lè ṣe tó wà wọ́n bẹ̀. Òfin Nàìjíríà níbi èèyàn bá ti dáràn ní ti lọ ilé ẹjọ́ o bẹ́ẹ̀ bá sọ pé ó ti dẹjọ́ ẹ tún já padà s'Óṣogbo àbífẹ̀ kọ́ padà kóòtù tó ti ṣẹjọ́ ń jò ní kọ́ wá béèrè lọ́wọ́ adájọ́ rẹ̀ pé kọ́ wá béèrè lọ́wọ́ àwọn agbẹjọ́rò rẹ̀ pé ńgbà mò ń ṣẹjọ́ ń jò ní ó sùn ní àbóhùn tó gbé ẹ tún fi dẹjọ́ padà because ẹjọ́ tó bá ti gbé lọ sí high court tí ó bá tẹ́yàn lọ́rùn kò tẹ́ mi lọ́rùn lọ tí ó bá tẹ́ ọlọ́run kò tẹ́ mi lọ́rùn ó lọ sí Supreme Court tí Supreme Court ó bá tẹ́ ọlọ́run ó dá lókù kí ló dé kí wọ́n á ní wàhálà báyìí kí ló dé ẹ má rò pé ẹ lè disturb mi ẹ má rò you cannot I will not take that mo ń disturb Oriyomi mi ò ń compromise bóyá Oriyomi sọ̀rọ̀ bóyá Oriyomi ò sọ̀rọ̀ kò wá ní mínì mọ́ báyìí ìtò ní mínì náà nílé ẹjọ́ tẹ wà yẹn tẹ bá dẹ̀ notice ìjọ́ tẹ ti dé ilé ẹjọ́ narration mi lórí matter yìí ó change àwọn tó ń lọ sí court náà wọ́n máa show bẹ́ẹ̀ live tẹ bá dẹ̀ débí tá a bá gather report wájọ a máa fáwọn èèyàn ní report ẹ wá ń fapá jánú ẹ wá ń ṣe rándanràndan káàkiri bí ẹni ayé ń ṣe àfi bí ìgbọ́n ṣépè fún yín
Timothy kì í sórí Yomi ló mátà lórí mátà yìí Timothy ní Ọ̀ṣun inú bí spirit bọ̀bọ̀ yẹn kò dẹ̀ ní sinmi àtìgbà tó bá gba ìdájọ́ yóò máa fa wàhálà kiri yóò máa dáràn sí lọ́rùn ẹ̀ mọ̀ sí sọ ni can you just imagine ẹ̀yin lẹ́ lọ gbé èèyàn kan dìde àtìgbà tó ti kú tí ò ti tàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń wo bọ̀bọ̀ yẹn tẹ́ ẹ bá ń wo show ẹ̀ ń promote ritualist ni tẹ́ ẹ bá ti follow ẹ̀ ẹ lọ unfollow ẹ̀ ẹ jẹ́ kó kàn máa pariwo tó wáyé wá pa ẹ ń promote ritualist ni ẹbí rẹ̀ kọ́ ẹbí colleagues mi tó introduce tó lọ interview rẹ̀ l'Abuja ni tó náà wá sọ rẹ̀ di gidi bí àṣà who born your father ta ló mọ̀ what are you saying ta kí ló ń sọ nú ọ̀rọ̀ wọ́n challenge mi Oríyọmí Òkìkí ọmọ amúsà àyàjímọ̀gìrì ajámọ̀láyà bí àìlówó ló asú ní ṣe bí oko omi oníke ìwọ̀lú balẹ̀ ń ṣàyẹ̀wò kúkúrú àbẹ̀yìn jákàjákà à ń bá ló ń ṣèmí lọ. The microphone wizard ẹni tí ọmọ nǹkan kan ṣe tí ò ní nǹkan kan tó jẹ́ pé gbogbo ohun tó jẹ́ ní ayé ó dì mọ́ lọ́ọ̀ ni. Ìwọ wọ́n wá gbéṣẹ́ fún ẹ wọ́n wá sọ ọ́ ẹ̀dán káàkiri ṣé gbogbo ohun tó sọ náà kọ́ ló ti ń gbọ́ ní ẹjọ́ báyìí ṣé ẹ ti ń dára yín báyìí. Òun sọ̀rọ̀ káàkiri ó ń sẹnu yánmọ̀yánmọ́ bí ẹni tó fẹnu kó skibọ̀ ẹ ké ẹni ó jókòó jẹ́ àwa ọ̀gá ìtọ́nà ń ṣẹ́ ẹ lọ bá yín léèrè báwa la jù yín lọ bẹ́yìn lẹ jù wá lọ sọ́mọ̀ jìnnà lè fa bí bẹ́kùn bá ń sọ̀rọ̀ ajá ò gbọ́dọ̀ gbé bójò bá ń rọ̀ ìrì kì í ṣẹ̀ ẹ ṣe báyìí ẹ lọ mẹ́lò ó jìnnà sí ó jura wọn lọ àgbàfọ́lọ́ ni ó jura wọn lọ gbogbo ayé náà làwọn fẹ́ justice kí ni problem yìí let them give us justice tó bá jẹ́ pé ẹ̀yin kọ́ ẹ mọ́ lọ lé lálàáfíà àwa gbọ́n tó bá yín yọ̀ tó bá jẹ́ pé ẹ̀yin kọ́ àwa gbọ́n tó bá yín yọ̀ àbá yín dúpẹ́ fọ́lọ́run sọ́tán we don't have anything against you so kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹnìkan ní tẹ́mi bá tó bẹ̀ kí n wá kóòtù èmi rẹ̀ ní rán ni tó ọba rẹ̀ rán ìwọ náà ó jókòó níwọ̀n àjábọ̀ fún ọ torí pé èmi àti bàbá rẹ̀ tọrọ ń sẹ́yìn téèyàn bá máa ń ṣèpàdé lọ́gàálọ́gàá láwọn tó wó wọn mọ́ tí wọ́n dá nǹkan lẹ̀ a lè jọ ṣèpàdé etí ọ̀já jọ ṣèpàdé rí ni pé èmi lọ bí àwọn tó wó wọn mọ́ ẹ má tọ́ mi ò ṣe é tọ́ o ẹni ọba tọ́ ọ ká lọ ká sí ẹ má tọ́ mi ò ṣe é tọ́ ẹni ọba tójò lálòjò là á gbé mi mọ́nàmọ́ná lolóògùn sì lè gbé béèyàn bá gbé paramọ́lẹ̀ ilẹ̀ ọ̀gá jùlọ ó gbé yọnu o jẹ́ tá a jẹ wàásù bá a bá jẹ létí kó bẹ́ẹ̀ kankan ní lẹ́nu ẹ ṣe sùúrù àjà ẹ jẹ́ kó ní kálukú dúró nílé rẹ̀ do your job I do my job. Kéèyàn kan mọ́ fowó lé mi káàkiri o pé ẹ lọ fowó òkú ní gbowó ẹ lọ dí pẹ̀lú ẹ̀ kéèyàn fẹ́ mi lẹ́ o kéèyàn gbowó kalẹ̀ kán fi wàrà ìmí lọ ni o bí ọba sá lọ kéèyàn fẹ́ mi lẹ́ o ẹ fowó wàrà ìmí lọ o Interpol ẹ bá gbéra ìmí wá let him come ẹ jẹ́ kó wá jẹ́jọ́ èmi fúnra mi mo ṣe sóńgbà kan mo ní wọ́n rí Ghana sẹ́mi ní lọ Ghana lọ mú ni ṣebí tiwa ní láti sọ fún yín ẹni kankan tí ó lọ Ghana lọ mú ẹ jẹ́ ilé ẹjọ́ dájọ́ ilé ẹjọ́ bá sọ pé àwọn jẹ̀bi halas tí wọ́n bá ní Timothy fọwọ́ rọrí kú ni halas ọ̀tán Ọlọ́run mọ gbogbo ẹ̀ ọmọ ń tẹ̀dá ọmọ tiwa ni pé àwa ò fẹ́ ritualist tiwa ni pé àwa ò fẹ́ kí wọ́n mọ èèyàn yẹn jẹ ẹni yóò léèyàn ẹni yóò jẹ́ nǹkan kan ẹ lè pàdánù kò sí tí ó ṣẹlẹ̀ àwa ò fẹ́ àwọn ìbéèrè tá a béèrè Àkúrẹ́ ń dá wa lóhùn ṣùgbọ́n kò sí wàhálà Ọlọ́run ó dáhùn Ọlọ́run ti ń dáhùn náà èmi ń lọ mo wá sọ fún yín ni o lórí ọ̀rọ̀ Timothy I still remain myself Oriyomi Hamzat no retreat no surrender war against ritualists and luta continua Victoria Asata. Thank you, God bless you.